tọ́ ọ̀rọ̀ ló máa ṣe bẹ́ẹ̀ ló ti délẹ̀ ẹ̀yìn tèmi eléyìí ṣe bẹ́ẹ̀ ó lágbára ju tàtẹ̀yìnwá ogun tí ó sì tún ṣe kí ni ó kà ní láyà. ọ̀rọ̀ lórí bàbá Ọba Ọ̀yọ́túnjí. tó wàjà lánàá òde ní sátidé àbámẹ́ta lẹ́yìn tí wọ́n sì fi tó bàbá Sokoti létí pé Ọba Ọ̀yọ́túnjí ṣe bẹ́ẹ̀ ó ti wàjà ó ti jẹ́ Ọlọ́run nípè. bàbá Ọ̀yọ́túnjí tó wá láti ìlú Ọ̀yọ́túnjí ní Amẹ́ríkà ní agbègbè South Carolina níbi tí wọ́n ti ń dé adé ọba. bákan náà wọ́n dé sí ààfin Aláàfin Ọ̀yọ́ níbi tí wọ́n ṣe kòńgẹ́ lílù tí àwọn ènìyàn sì ti ń gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbọ́ ti pé kí gan ló ṣokùnfà lílù ọ̀hún. létí àwọn kan ní awakọ̀ wọn ló ṣe bẹ́ẹ̀ ló rìkọ́dù ohun tí Aláàfin sọ o àwọn kan sì sọ pé Aláàfin gan ló ń bi wọn pé ta gan ló fi ń jọba. létí ọ̀rọ̀ náà sì di àríyànjiyàn tí Aláàfin fi ní kí wọn ó tì wọn kúrò nínú ààfin. wọ́n ní pé wọ́n lù wọn ò lẹ́yìn náà ni wọ́n sì tún fi ìgboro àgbófin gbé wọn. lẹ́yìn tí wọ́n fi wọ́n sílẹ̀ kò pé ọjọ́ márùn-ún síra náà ni bàbá Ọba Ọ̀yọ́túnjí di èrò ilé ìwòsàn léyìí tó sì padà jẹ́ Ọlọ́run nípè. kọ́lọ́run ọba ọmọ ọmọ ṣàánú wa ni. nítorí tẹ́ ò bá gbàgbé kò tí ì pẹ́ kò tí ì jìnnà tí olùṣọ́ àgùntàn kan jáde wá láti wá sọ ìran kan pé Aláàfin Ọ̀yọ́ yìí kò ní pẹ́ lórí oyè náà. ẹ gbọ́ ìran náà àwa lè ṣẹ̀bí ìyà tó bá kọ sí yín ẹ má gbàgbé láti fi sọwọ́ sábàlá àríwísí ìyẹn comment section. bákan náà kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àrídájú ọ̀rọ̀ náà látẹnu bàbá Sokoti. èèyàn mọ́kàrọ̀ òjìrè bàbá ọba ní Ọ̀yọ́túnjí tí controversy kékeré ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ wọn against the palace. bàbá yẹn ti kú lára ẹ̀ wọ́n ti kú ní alẹ́ yìí. In fact ẹni yẹn gbomi lójú èmi náà because mo kàn déédéé sáàrí call náà ni mo wọlé báyìí mo rí páàrin àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo já sí group call mi ibẹ̀ náà ni wọ́n ti ń explain everything fún mi. ibẹ̀ náà ni àwọn ọmọ wọn tó wà nílé tá ti ń join wọn tí wọ́n ti ń confirm fún wa wípé bàbá sick. ìgbà tí sickness yẹn ń pọ̀ sí wọ́n decide láti gbé wọn lọ sí hospital ní ọ̀lẹ́ ìpadà. wọ́n ní hospital tán kọ́kọ́ lọ wọ́n ní wọn ò gbà wọ́n. wọ́n tó wá gbéra lọ sí another hospital Abẹ́òkúta náà wà wọ́n gbéra lọ sí another hospital kejì tí wọ́n lọ yẹn ni ó confirm bàbá death. òní ni ọjọ́ Saturday mo ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ bíi 11:30 lóru báyìí bíi 1 hour ago láti wà lórí ẹ̀ tí wọ́n ti pè mí. so 11:30 lóru làwà ẹ̀. ẹ̀rí kò ń ṣe nǹkan tó dùn lẹ́nu èèyàn láti sọ ṣùgbọ́n mo kàn rí pé bí mi ò bá sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní go ahead láti sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà kúkú sọ láàárọ̀ là. èyí máa wá di èèyàn kéèyàn wọ́n máa rí mi bí ẹni tí ò ka odidi ẹ̀mí kún. bẹ́ẹ̀ èmi ó níbi tí ọkàn tèmi wà ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe láàrin àwọn ọmọ Yorùbá tán pè ní wọ́n pọ̀ gan. ẹni tí mi ò ti ẹrù àwọn ọ̀rọ̀ tán bá mi sọ pọ̀ bẹ́ẹ̀ kì í ṣe àwọn ọ̀rọ̀ tí èèyàn lè máa lò lórí irú nǹkan báyìí. nǹkan tí mo sáàfẹ́ sọ ni wípé bàbá Ọba Ọ̀yọ́túnjí bàbá ti kú bí 1 hour ago ní Abẹ́òkúta. àwọn ọmọ wọn àwọn fámìlì wọn ikú dẹ̀ ti confam wọn death. kódà wọ́n gbà tí wọ́n gbà wọ́n ní hospital kejì yẹn náà wọ́n láwọn gbé wọn wálé ilé náà wà báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀. so kò sí ẹni tí ò ní kú nínú gbogbo wa náà lálọ́. gbogbo èmi tí mò ń sọ̀rọ̀ yìí gbogbo èyí tẹ̀ ń gbọ́
ọjọ́ kan náà ni wọ́n sọ tẹ̀mí kọ̀ọ̀kan wa báyìí àkàǹbẹ Ọlọ́run pé kọ́lọ́run jẹ́ kí agbó kátọ́ káfọwọ́ pawú káfíńdì ìjọba. tọ́ òun náà lẹ ti gbọ́ ìyà tó bá kọ sí yín. ẹ má gbàgbé láti fi sọ̀rọ̀ sí abala àríwísí ìyẹn comment section. Ọlọ́run ọba ọmọ ṣàánú wa ni o. ẹ má gbàgbé láti bá wa láìkì kẹ́ bá a ṣe àkẹ́sọ̀ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà. ẹ ṣé fún ìwò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. ìkànnì DIGINAIJA TV àwa ni tiyín ní tòótọ́. a ó tún máa bá yín pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.